Kẹ́kọ̀ọ́ inú mi dùn láti bá yín pàdé ní kíláàsì lónìí. Èyí ni àkọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ṣe lórí ẹ̀rọ ayélujára. Mo á gbìyànjú láti rí dájú pé kíláàsì wa dùn, ó ti jẹ́ ohun tí à ń fọkàn sí wa lónìí. A ó máa sọ̀rọ̀ lórí ìfàmìsí nínú èdè Yorùbá. Àwọn táwọn sì máa kọ́ ni a ó máa kọ́ láti dá àwọn ìfàmìsí mọ̀. A ó máa kọ́ láti kọ ìfàmìsí márùn-ún àti láti lo ìfàmìsí márùn-ún nínú gbólóhùn. Èyí tó ṣe pàtàkì jùlọ ni pé a ó máa kọ́ nípa oríṣiríṣi ìfàmìsí nínú èdè Yorùbá. Má jẹ́ ká gbàgbé náà ni ìfàmìsí nínú gbogbo èdè àgbáyé. Ohun tí à ń gbìyànjú láti sọ ni pé tí a bá wo ojú ẹ̀rọ wa, a ó rí pé a rí àwọn àmì kan, àmì ìbéèrè. Àmì ìbéèrè nínú èdè Yorùbá, nínú èdè Gẹ̀ẹ́sì, nínú èdè Hausa àti nínú èdè káàkiri àgbáńlá ayé bákan náà ni wọ́n ṣe jẹ́. So ní báyìí a ó máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ìfàmìsí ló wà. Iṣẹ́ kan náà sì ni ìfàmìsí ń ṣe nínú gbogbo èdè àgbáyé gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé fún wa tẹ́lẹ̀. Díẹ̀ nínú àwọn ìfàmìsí tí a ó máa gbé yẹ̀wò lónìí nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ni díẹ̀ nínú wọn ni àmì òpin gbólóhùn jẹ́ tí a mọ̀ nínú èdè Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí full stop, àmì ìdánudúró díẹ̀ tí a mọ̀ sí comma. A tún lè pe àmì ìdánudúró díẹ̀ yìí kí a yá ọ̀rọ̀ yìí náà láti inú èdè Gẹ̀ẹ́sì, a lè pè ní comma, ṣùgbọ́n fún ìdánilẹ́kọ̀ọ́ eléyìí a ó máa pè ní àmì ìdánudúró díẹ̀. A ní àmì ìbéèrè. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí a máa wo oríṣiríṣi atọ́ka ìbéèrè nínú gbólóhùn. Àmì ìyanu exclamation marks, àmì àyọlò quotation mark, kólọ́ọ̀nù that's colon, àkámọ́ that is parenthesis àti àkámọ́ onígun which is àtẹ̀síwájú bracket. Comma, à ń lo comma láti fi ìdánidúró díẹ̀ hàn nínú gbólóhùn. A dẹ̀ tún máa ń lò náà láti ka nǹkan. Bí àpẹẹrẹ tí mo bá sọ pé Olú ra bàtà, aṣọ, gèlè, ìwé àti bọ́ọ̀lù láti ọjà Ayédè. Comma yìí ni a ó máa lò láti fi pín àwọn ohun tí à ń sọ pé Olú rà bọ̀ nínú ọjà yìí. Nítorí náà, yàtọ̀ sí pé à ń lo comma láti fi àmì ìdánidúró hàn nínú gbólóhùn wa, a tún máa ń lò ó láti fi ka àwọn nǹkan náà nínú gbólóhùn. A tẹ̀síwájú. Àmì ìbéèrè. Kí ni àmì ìbéèrè? Kí là ń lo àmì ìbéèrè fún? Bá ṣe rí níbi bíi à ń lò ó láti béèrè ìbéèrè nínú gbólóhùn. Bí àmì ìbéèrè sì ṣe rí leléyìí, ó yẹ kí a ti rí bẹ́ẹ̀. Àlàyé tán ṣe fún wa nínú èdè Gẹ̀ẹ́sì sọ pé use a question mark to indicate a direct question when placed at the end of a sentence, and these are the markers: why, what, when, where, how. Ohun tí èyí túmọ̀ sí ni pé bí a bá rí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí a kọ sílẹ̀ yìí tí ó bá ti ṣáájú ọ̀rọ̀ nínú gbólóhùn, tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbólóhùn, yẹn ni pé gbólóhùn bẹ́ẹ̀ jẹ́ ìbéèrè. Why are you standing there? What are you doing here? When are you going to Lagos? Where is your mom? How are you today? Gbogbo àwọn eléyìí ìbéèrè ni. Àmì ìbéèrè: kí ni orúkọ rẹ? Ẹ tí bá wo níbi ìsàlẹ̀ ń bí, ẹ rí pé kí ni orúkọ rẹ? Ìbéèrè nìyẹn tí ó sì ń síwájú náà láti fi àwọn atọ́ka ìdáhùn ìbéèrè hàn gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé ń bẹ̀ yẹn. Kí ni what? Ta ni who? Níbo where? Nígbà wo when? Títa ni whose? So àti rí bẹ́ẹ̀ yẹn tí àwọn ohun tí a kọ kalẹ̀ yìí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ gbólóhùn ní èdè Yorùbá, dájúdájú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tàbí irú gbólóhùn bẹ́ẹ̀ ní láti jẹ́ ìbéèrè. Exclamation mark Yorùbá pè ní àmì ìyanu. Eléyìí máa ń fi ìṣẹ̀lẹ̀ ìyanu gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ nínú gbólóhùn. Dúró ń bẹ̀. Ó tó. Lóòótọ́. Yéè.
Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ báwọ̀nyí ni a máa ń fi àmì ìyanu sí ẹ̀yìn wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń dédé ṣẹlẹ̀ lójijì. Ohun tó bá dédé ṣẹlẹ̀ lójijì tí èèyàn sì fi ìyanu hàn pé a ò mọ̀ pé irú nǹkan báyìí yóò ṣẹlẹ̀, òun ni à ń pè ní àmì. Tó tẹ̀lé ìyanu ní kólọ́ọ̀nù. Kólọ́ọ̀nù gẹ́gẹ́ bí a ṣe rí tí a bá fẹ́ kọ to, a fẹ́ copy èèyàn from or subject gẹ́gẹ́ bí a ṣe rí nínú àpẹẹrẹ níbi bí yìí náà. A rí pé nígbà tí a kọ àkórí ẹ̀kọ́ a fi kólọ́ọ̀nù sí, nígbà tí a kọ orúkọ a fi kólọ́ọ̀nù sí. Àlàyé tó ń ṣe fún wa nínú èdè Gẹ̀ẹ́sì ni pé this pronunciation indicates a closing of a sentence. It is used to separate sentences like units within a sentence or before a list. Tí a bá rí, a rí pé unit kan lè a fi pín wọn yà sí ọ̀tọ̀ ní bá ṣe ń lo kólọ́ọ̀nù nìyẹn. Àmì àyọlò máa ń jẹ́ kí a mọ̀ nígbà tí a bá fẹ́ sọ ohun tí ẹnìkan ti sọ tẹ́lẹ̀. Ibẹ̀ ni a ti máa ń lo àmì àyọlò láti sọ gẹ́lẹ́ ohun tí ẹni náà sọ. Olùkọ́ sọ fún àwọn akẹ́kọ̀ọ́ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ jà nínú kíláàsì. Ìyẹn ni pé ohun tí olùkọ́ sọ gangan ni pé ẹnikẹ́ni ò gbọdọ̀ jà nínú kíláàsì. Nígbà tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ sì fẹ́ sọ fún àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ rẹ̀ ohun tí olùkọ́ sọ, àbí ó fẹ́ sọ fún àwọn òbí rẹ̀ ohun tí olùkọ́ sọ, ó sọ gẹ́gẹ́ bí olùkọ́ ṣe sọ ni pé ẹnikẹ́ni kò gbọdọ̀ jà nínú kíláàsì. Tá bá dẹ̀ wò, a rí àmì àyọlò tí a fi síbẹ̀ láti fi hàn pé ohun tí olùkọ́ sọ ni. Tá bá wo English explanation used to indicate the exact words of the writer or speaker and they are repeated by someone. Quotation marks are used to enclose a direct quotation. Ṣètìlí bẹ́ẹ̀ yẹn, a máa ń lò nígbà tí a bá fẹ́ sọ ohun tí ẹnìkan ti sọ tẹ́lẹ̀. Nígbà tí a bá sọ ohun tí ẹnìyẹn sọ gẹ́lẹ́ báyìí, a máa wá lo àmì àyọlò láti lè fi hàn pé ohun tí ẹni yìí sọ gangan lélẹ̀. Tá bá wà pẹ́rẹ́ nínú èdè Gẹ̀ẹ́sì tó wà níbẹ̀ ni I asked who is the class teacher of your class. Ṣẹ̀gẹ́t ohun tí ẹni yẹn béèrè gangan nìyẹn. The inspector asked who is your employer? What is his name? Ohun tí ẹni yẹn béèrè gangan bí ni pé who is your. Now a tún wá ní àkámọ́, that is parenthesis. A máa ń lo èyí láti ya àwọn ọ̀rọ̀ kan sọ́tọ̀ kúrò nínú gbólóhùn. Bí àpẹẹrẹ tí a fi hàn níbí, bàbá mi fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ ata. Ṣètìlí ọ̀pọ̀lọpọ̀ a yọ kúrò níbẹ̀ ní pé torí ó ṣe é má lò nínú gbólóhùn ọ̀hún. A lè yọ, a sì lè fi kalẹ̀ sínú gbólóhùn. Bàbá mi fẹ́ràn ọbẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ jẹun tán ni. Ọ̀gá mi kórìíra àbùkù. Èmi àti àbúrò mi ń lọ sí ìlú Ìbàdàn. Tí a bá wò, gbólóhùn kan lélẹ̀ kò dín kò lé. Torí náà a ní láti fi àmì òpin gbólóhùn sí ìparí irú gbólóhùn bẹ́ẹ̀. Ẹ ṣeun. A ó tún máa ríra ní ọjọ́ mi. Tí ẹ bá ní ìbéèrè, ẹ kàn sí mi kí a lè jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ ṣeun.